Adékúnlé. Màmá mi ò mọ̀ yín. Ọ̀ lè mọ̀ mí lóòótọ́ kéré nígbà tí ìyá rẹ̀ ó fi gbé ọkọ̀ làbúlé ẹ̀dẹ̀kú rìn ẹkú kó lè dá. Adékúnlé ẹ̀dẹ̀kú ọ̀rọ̀ ti bàbá rẹ̀ o. Ilẹ̀ mi. Bàbá rẹ̀ ti papòdà. Dáàdì mi. Ìgbà wo nìyẹn ṣẹlẹ̀? Bó tiẹ̀ jẹ́ wípé ó ti pẹ́ tí mo ti wọnú ìlú yìí wá. Ọkọ̀ balẹ̀ ikọ̀ láàfin. But mi ò mọ̀ yín. Báwo lẹ ṣe mọ̀ mí tẹ́ ẹ tún morúkọ mi? Nínú gúbà lórùlé ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó ko. Ṣèbí ńgbà Adékúnlé wá bá ọ lórí ọ̀rọ̀ ayé rẹ̀. Òun ló gbé yín wá búlé. Bẹ́ẹ̀ni. Adékúnlé. Bàbá rẹ̀ fún un lẹ̀ ọ́ nígbà bàbá rẹ̀ ó ní oko bàbá Àdìgún tọ́jọ́ pààlà ọmọkùnrin. Ibẹ̀ ni wọ́n sin bàbá rẹ̀ sí. Wọ́n sì ní pé o gbọ́dọ̀ délé bọ́ bá ti wọ̀lú kọ́ tó wá wò ó rì mú o. Ibẹ̀ ni kò mú ọ lọ o. Alàgbà, ìgbà tí ọ̀rọ̀ ti rí báyìí ní ìbá ní ká kúkú jọ lọ sí ojú orí bàbá mi kó tó di pé mo wọnú ìlú lọ. Adékúnlé kò rí bẹ́ẹ̀. Tó nǹkan ta ti torí ẹ̀ wá òun ni láti lọ síbi tá a bí ọ sí. Ibẹ̀ kan lọ́wọ́ kọ́kọ́ lọ. Ọjọ́ ẹja lọ. O fẹ́ wọ̀gbà tí ó parí má wulẹ̀ dúró dìgbà tí ó parí wọ́n àdúrà yìí ló máa gbà gbogbo ogun tó fẹ́ dá mi dúró lọ́jọ́ tí mo fẹ́ gba àṣeyọrí mi iná àti àrádà ó yẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn lórúkọ Jésù àdúrà kejì lélẹ́yìí gbogbo ìpínlẹ̀ ogun ìdílé bàbá mi àti ìdílé ìyá mi tó lóun ò ní padà lórúkọ Jésù iná ẹ̀mí mímọ́ ó yẹ pín wa níyà ó yẹ pín wa níyà àdúrà tó máa gbà nìyẹn wo sísè wọn lélẹ́yìí o iṣu ń bọ̀ lẹ́yìn lórúkọ Jésù ogun ayé rẹ máa fàyè rẹ sílẹ̀.